ṣé ẹ ń kọrin àbí ẹ má bọ̀ ta ló tẹ́ kìíní síbi ta ló tẹ́ ẹ fẹ́ kọrin àbí ẹ filẹ̀ ẹ kọrin ẹ bá fẹ́ kọrin ẹ kọrin ṣé ẹ dá ọmọ yìí mọ̀ mọ̀mọ́ ẹ wá báyìí wá báyìí wá báyìí. èmi kò lè sá ìsọpẹ́. ṣé ẹ mọ̀ ìyá yìí àga gbẹ̀yìn wá ẹ bó lè sẹ́gbẹ̀. èmi kò lè sá. sẹ́rí kí o ṣé ẹ wà. ẹlòmíràn ti kú ẹlòmíràn wẹ̀wọ̀. Èrè lóòótọ́ ni o. ẹlòmíràn rìn ní èlé tí mọ́tò ti bẹ̀. mo dúpẹ́ mo fi Olúwa mo dúpẹ́ mo fi Olúwa wọn ò torí mi ra ìyá lọ àwọn kò sí mo dúpẹ́ mo fi Olúwa. ó yẹ ẹ jókòó mọ́mọ́ olórin ṣé ẹ jọ nǹkan àyà ṣé ẹ rántí wúmà yìí ẹ̀yin wo lẹ rántí màmá yìí èmi mọ̀ pé bọ́ọ̀lù ṣe máa ń ṣe iṣẹ́ ẹ̀ nìyẹn o ẹ mọ wúmà tí wọ́n lọ́kọ wọn fún bàbá àwọn tó kù lẹ́nu nìyẹn kankan ra jẹ̀rà torí òye tínú wọn ga ṣé ẹ rántí ṣé ẹ lè ṣí dé báyìí ṣé ẹ rántí màmá yìí operation ti lọ o ṣé ẹ rántí ọmọ tó ń sunkún lọ́jọ́ yẹn ta ló rántí ọmọ tó ń sunkún gbà yẹn ó yẹ ká rántí ta ló rántí o dó a máa ṣe fídíò tó ti gbé wọn dà ṣe ẹ play àmọ́ bẹ́ẹ̀ ní kẹ́ play ni dó wọn máa padà ṣe short video wọ́n máa gbé kinní màmá yẹn wọ́n máa gbé ibi tí wọ́n ti ṣe fídíò gbà yẹn o ti ń play lè play lórí system ni ó yá jẹun òun bíbà jẹun báyìí ẹ ti play so màmá yẹn rèé tí wọ́n náà ní kidney issue kì í ṣe kidney liver ni àbí liver problem ni wọ́n ti wá sọ operation yẹn ẹ wá sọ̀rọ̀ lẹ́yìn wọn ká lè gbọ́ ọ̀hún tó ṣe lẹ́lẹ́. àwọn rèé ẹ wo màmá yẹn ṣe rántí àwọn ní ẹ̀yin wo lẹ rántí ń gbà yẹn do you remember wow. jẹ́ sísọ́jú màmá yẹn lélẹ̀ ẹ ti rí gbà yẹn màmá yẹn ní gbà yẹn ọmọ yẹn lélẹ̀ ṣe ti rí wọn nígbà yín wo lẹ rántí àwọn yẹn láwọn rántí ẹ bá ń pín àká nọ́mbà àwọn yẹn ń béèrè àká nọ́mbà wa o ẹ bá ń pín ẹ o so afẹ́ kọ́ bá wọn dúpẹ́ náà torí wọ́n ti ṣe ẹni kọ́ bá yẹn dúró náà ẹni kó dúró kó fún amínítì dẹ ẹ̀yin wo lẹ ti rántí màmá yẹn àwọn rèé kí lẹ fẹ́ ṣe báyìí àṣẹ fáìn báyìí àṣẹ pírítì báyìí ó yá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn àríkẹ́ ó sọ̀rọ̀ òkè o. ẹ ṣe o gbogbo ẹ̀yọ́ ọmọ nàìjíríà ṣe fẹ́ ọmọ mi lọ́wọ́. gbàngbé. tí wọ́n jẹ́ kí wọ́n kúkú òjijì ẹ ṣe o. ẹ ṣẹ̀ṣẹ̀ kẹ̀kúnlẹ̀ ní kúkú òjijì ẹ ṣe o. ṣé ẹ ti rántí màmá yẹn báyìí ìgbà yẹn mo sunkún gan pẹ̀lẹ́ Démọ́lá mo sunkún lọ́jọ́ yẹn ẹ wò yá yẹn ẹ wò nǹkan glory be to God wọ́n ti bá wọn ṣọpẹ́rẹ́ṣọ̀ yẹn ẹ wọ ọmọ yẹn rèé ẹ wọ ọmọ yẹn ń gbà yẹn ṣe é rántí ọmọ yẹn ń gbà tó ń sunkún gbà yẹn ọmọ yẹn ní ọmọ yẹn lélẹ̀. Bá ń gbé mọ́mí ẹ dìde káwọn èèyàn wò yìí ẹ sínú yín kan wò ó wọ́n ti ṣe o ẹ má ṣe tán wọ́n ti ṣe o wọ́n gbọ́ ṣáà ń jó ni
wọ́n diagnose wọn kí ni ẹ ṣe fún yín. wọ́n jó kan láti kù àti abẹ́ náà wọ́n jò láti. ẹ sọ lójú àwọn ẹ̀kọ́ gbọ́ o. wọ́n jò níkùn tó ràn kábẹ́rẹ́ bọ̀ mí níkùn. ẹ dúró. ṣé ẹ ti rí àyè. ṣé ẹ ti rí àyè rẹ̀ ó yá ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn yẹn kí lẹ́nu ó ṣe fún yín náà yẹn. wọ́n jò níkùn mo tún ní abẹ́ náà wọ́n tún jò ní abẹ́. abẹ́ ẹ̀rọ ọmọ yẹn ń gbà yẹn ẹ yẹ jókòó abẹ́ rí nǹkan báyìí ẹ rí nǹkan báyìí ẹ ti gba kínní àti yẹn. ọmọ nàìjíríà rere ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé o. now àìsàn ò ní ṣe yín o. a fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dìde fún wọn gbà yẹn a fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dìde fún màmá yẹn gbà yẹn ojú ò ní tì yín ìyá yẹn rèé o ọlọ́run ni ò pa wọn o ẹ sọ̀rọ̀. ọlọ́run ni ò pa mí gbogbo àwọn ará àdúgbò wọ́n ti ní pé ìyá yìí kò ní ó pa ìgbà tí mo wá dé wọ́n rí mi tí wọ́n bèèrè lọ́wọ́ àwọn ọmọ mi pé ẹ̀yin ìyá yín ń kọ́ àwọn ọmọ mi sọ pé ìyá àwọn travel nígbà tán rí mi tí mo dé tán wá wò mí wọ́n sàn dúpẹ́ ni pé àwọn ọmọ bá ya ìdúpẹ́ wọ́n sàn dúpẹ́ ni ẹnìkan sọ pé Àgbàlá Gabriel ló sọ yín di ọmọge báyìí torí ẹnìkan mo mú wá sí bíbá yìí tó sọ fún àwọn kan ní àdúgbò pé Àgbàlá Gabriel ni ẹnìkan wá sọ pé Àgbàlá Gabriel ló sọ yín doge báyìí ẹnì ẹ ṣàṣàdúrà káàdì ẹ̀yin ni ẹ ṣe o. Olúwa ẹ dìde màmá wa ẹ dìde. How are you, sister? Gbọ́wọ́. How are you? Kárí. Ẹgbẹ́ ẹ̀ ọkùnrin kọ́. Àmín. Ọlọ́run máa fi sọ̀rọ̀ sọ yín á máa dá. Wọ́n á gbọ́ tán lẹ̀ tó fẹ́ máa lo àwọn oògùn kan. Bẹ́ẹ̀ ni wọ́n kọ àwọn oògùn fún mi lọ́sibítù. Wọ́n kọ àwọn oògùn fún yín. Dókítà yẹn sọ fún mi yí pé mi ní rẹ́sù o kọ́lọ́mọ́jẹ̀ fi rẹ́sù mọ́ o pé àwọn oògùn náà kọ fún mi kí n rà wọ́n kí n lè wá lò wọ́n pé màá lè máa tọ́ ìtọ̀ yẹn dànù omi yẹn kò ní lè tún lè ráyè ìdúró sí mi lára mọ́. ẹ lè mọ àwọn oògùn yẹn tó bí èlò. àwọn oògùn yẹn ńgbà tí ọmọ mi lọ bá mi ra oògùn yẹn gbogbo oògùn tó lọ gbé lọ mú kiri wa gbé bá ẹ sọ gbogbo oògùn tó rà is 35,000. ó tán. bẹ́ẹ̀ni. gbogbo oògùn tẹ́ mọ̀ lò ní 35,000 ó tán. bẹ́ẹ̀ni. ẹ nílò oògùn mímọ́ lẹ́yìn oògùn 35,000. mi nílò oògùn mímọ́ lẹ́yìn oògùn 35,000. tóògùn 35,000 yẹn máa tán kọ́ kò ní pẹ́ rà mí mọ́. tó bá ti tán màá tún rà mí. wọ́n ní pé màá lò màá máa lò lọ ní nísìnyí ìgbà tí mo lọ fún kílíníìkì ní usage wọ́n sọ fún mi ní usage yìí pé lẹ́yìn oṣù mẹ́ta mo lọ ní oṣù tó kọjá on the 4 ni mo lọ wọ́n wáyé pé lẹ́yìn oṣù mẹ́ta pé kí n tún wá pé tí n bá ti wá pé àwọn máa test mi nù eléyìí tó bá tún yẹ nínú àwọn oògùn yẹn pé tí mi nílò mọ̀ àwọn ò sọ. bẹ̀tọ̀ gbọ́dọ̀ 5,000 yẹn bá tán ẹ rà mí. tó bá tán màá tún rà mí. bí ọ̀sán mi lè fi lò gbọ́dọ̀ 5,000 bí ọ̀sán mi lè fi máa lò. 10 ló wà nínú mi. 10 lò fọ́jọ́ mẹ́wàá. ìkan. ẹ sá lò fọ́jọ́ mélòó torí time. ìkan wà tẹ́ pé 10 méjì ni 20 ìkan wà tẹ́ pé 30 ni. ẹ wàá lò fọ́jọ́ mélòó gbogbo ẹ̀. màá lò mí fòṣù kan màá lò mí fún 20 days. káà sọ pé oògùn 35,000 máa last fún oṣù kan. bẹ́ẹ̀ ẹ ṣúọ. bẹ́ẹ̀ oògùn 35,000 máa last fún oṣù kan. èmi máa lò fóṣù kan èmi máa lò fún 20 days. ìtàn sọ ní pé tó bá ra oògùn yẹn oríṣiríṣi kan ó jẹ́ oríṣi bíi mẹ́ta ò mẹ́rin. bẹ́ẹ̀ oògùn bẹ́ẹ̀ wọ́n wá lò fóṣù kan ṣá. àwọn á lò fóṣù kan àwọn kan wà lò fún 20 days. láàrin oṣù kan yẹn náà ni. láàrin oṣù kan wọ́n ṣáà máa lò fún. wọ́n ṣáà máa lò fóṣù kọ̀ọ̀kan which is oògùn 35,000. so Olúwa yóò ràn wá lọ́wọ́ ẹ ṣí ìwà ẹ̀yìn yẹn wá ojú òní tí àánú máa dìde fún yín. àmín. ẹ̀yin tí ẹ bá lè
bá mi ra oògùn fún wọn obìnrin ẹ̀dá obìnrin. ṣé ẹ ń kọrin àbí o ẹ má bọ̀ ta ló tẹ́ kìíní síbi ta ló tẹ́ ẹ fẹ́ kọrin àbí ẹ filẹ̀ ẹ kọrin ẹ bá fẹ́ kọrin ẹ kọrin ṣé ẹ dá ọmọ yìí mọ̀ mọ̀mọ́ ẹ wá báyìí wá báyìí. èmi kò lè sá ìsọpẹ́. ṣé ẹ mọ̀ ìyá yìí àga gbẹ̀yìn wá ẹ gbé lè sẹ́gbẹ̀ẹ́. èmi kò lè sá. Sẹ́ríkì o ṣé ẹ wà. ẹlòmíràn ti kú ẹlòmíràn wẹ̀wẹ̀ lóòótọ́ ni o. ẹlòmíràn rìn ní èyí tí mo tó ti pẹ́. mo dúpẹ́ mo fi Olúwa mo dúpẹ́ mo fi Olúwa wọn ò torí mi ra ìgbà lọ àwọn kò sí mo dúpẹ́ mo fi Olúwa. ó yẹ ẹ jókòó mọ́mọ́ olórin ṣé ẹ jọ nǹkan àyà ṣé ẹ rántí wúmà yìí ẹ̀yin wo lẹ rántí màmá yìí èmi mọ̀ pé bọ́ọ̀lù ṣe máa ń ṣe iṣẹ́ ẹ̀ nìyẹn o ẹ mọ wúmà tí wọ́n lọ́kọ wọn fún bàbá àwọn tó kù lẹ́nu nìyẹn kankan ra yẹra torí òye tí wọ́n ga ṣé ẹ rántí ṣé ẹ lè ṣí dé báyìí ṣé ẹ rántí màmá yìí operation ti lọ o ṣé ẹ rántí ọmọ tó ń sunkún lọ́jọ́ yẹn ta ló rántí ọmọ tó ń sunkún gbà yẹn ó yẹ ká rántí ta ló rántí o dó a máa ṣe fídíò tó ti gbé wọn dà ṣe ẹ play àmọ́ fẹ́ ní kẹ́ play ni dó wọn máa padà ṣe short video wọ́n máa gbé kíní màmá yẹn wọ́n máa gbé ibi tí wọ́n ti ṣe fídíò gbà yẹn o ti ń play lè play lórí system ni ó yá jẹun òun bíbẹ̀ jẹun bẹ́ẹ̀ ẹ ti play so màmá yẹn rèé tí wọ́n náà ní kidney issue kì í ṣe kidney liver ni àbí liver problem ni wọ́n ti wá sọ operation yẹn ẹ wá sọ̀rọ̀ lẹ́yìn wọn ká lè gbọ́ ọ̀hún tá a ṣe lẹ́lẹ́. àwọn rèé ẹ wo màmá yẹn ṣe rántí àwọn ní ẹ̀yin wo lẹ rántí ń gbà yẹn do you remember wow. jẹ́ Jésù sọ́jú màmá yẹn lélẹ̀ ẹ ti rí gbà yẹn màmá yẹn ní gbà yẹn ọmọ yẹn lélẹ̀ ṣe ti rí wọn nígbà yín wo lẹ rántí àwọn yẹn láwọn rántí ẹ bá ń pín àkáǹtì nọ́mbà àwọn yẹn ń béèrè àkáǹtì nọ́mbà wa o ẹ bá ń pín ẹ o so afẹ́kọ́ bá wọn dúpẹ́ náà torí wọn ti ṣe ẹni kọ́ bá yẹn dúró náà ẹni kó dúró kó fún wa mínítì dẹ ẹ̀yin wo lẹ ti rántí màmá yẹn àwọn rèé kí lẹ fẹ́ ṣe báyìí àṣẹ fáìn báyìí àṣẹ pírítì báyìí ó yá dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn Àríkẹ́ ó sọ̀rọ̀ òkè o. ẹ ṣe o gbogbo ẹyẹ ọmọ Nàìjíríà ṣe fẹ́ ọmọ mi lọ́wọ́. gbàngbé. tí wọ́n jẹ́ kí wọ́n kúkú òjijì ẹ ṣe o. ẹ fẹ́ ṣẹ̀kẹ̀ kúrò ní kúkú òjijì ẹ ṣe o. ṣé ẹ ti rántí màmá yẹn báyìí ìgbà yẹn mo sunkún gan pẹ̀lẹ́ Démọ́lá mo sunkún lọ́jọ́ yẹn ẹ wò yá yẹn ẹ wò nǹkan glory be to God wọ́n ti bá wọn ṣọpẹ́rẹ́ṣọ̀n yẹn ẹ wọ ọmọ yẹn rèé ẹ wọ ọmọ yẹn ń gbà yẹn ṣe é rántí ọmọ yẹn ń gbà tó ń sunkún gbà yẹn ọmọ yẹn ní ọmọ yẹn lélẹ́yìn. bá ń gbé mọ́mí ẹ dìde káwọn èèyàn wò yìí ẹ sínú yín kan wò ó wọ́n ti ṣe o ẹ má ṣe tán wọ́n ti ṣe o
wọ́n bá ṣáà jò ní. Wọ́n diagnose wọn. Kí ni ẹ ṣe fún yín? Wọ́n jò kan láti pè àti abẹ́ náà wọ́n jò láti. Ẹ sọ lójú àwọn ẹ̀kọ́ gbọ́ o. Wọ́n jò níkùn tó ràn kábẹ́rẹ́ bọ̀ mí níkùn. Ẹ dúró. Ṣé ẹ ti rí àyè? Ṣé ẹ ti rí àyè rẹ̀? Ó yá ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn yẹn. Kí lẹ́nu ó ṣe fún nígbà yẹn? Wọ́n jò níkùn. Mo tún ní abẹ́ náà wọ́n tún jò ní abẹ́. Abẹ́ ẹ̀rọ ọmọ yẹn ń gbà yẹn. Ẹ yẹ jókòó. Abẹ́ rí nǹkan báyìí. Ẹ rí nǹkan báyìí. Ẹ sì gba kíní àti yẹn. Ọmọ Nàìjíríà rere ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé o. Now, àìsàn ò ní ṣe yín o. a fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dìde fún wọn gbà yẹn. Ẹ ṣé o. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dìde fún màmá yẹn gbà yẹn. Ojú ò ní tì yín. Àmín. Ìyá yẹn rèé o. Ọlọ́run ni ò pa wọn o. Ẹ sọ̀rọ̀. Ọlọ́run ò pa mí. Gbogbo àwọn ará àdúgbò wọ́n ti ní pé ìyá yìí kò ní ó pa. Ìgbà tí mo wá dé wọ́n rí mi tí wọ́n bèèrè lọ́wọ́ àwọn ọmọ mi pé ẹ̀yin ìyá yín ń kọ́. Àwọn ọmọ mi sọ pé ìyá àwọn travel. Nígbà tán rí mi tí mo dé tán wá wò mí wọ́n ṣà ń dúpẹ́ ni pé àwọn ọmọ bá ya ìdúpẹ́ wọ́n ṣà ń dúpẹ́ ni ẹnìkan sọ pé Àgbàlá Gabriel ló sọ yín di ọmọge báyìí torí ẹnìkan mo mú wá sí bíbá yìí tó sọ fún àwọn kan ní àdúgbò pé Àgbàlá Gabriel ni ẹnìkan wá sọ pé Àgbàlá Gabriel ló sọ yín doge báyìí ẹnì ẹ ṣàṣàdúrà káàdì ẹ̀yin náà ẹ ṣé o. Olúwa ẹ dìde màmá wa ẹ dìde. How are you, sister? Gbọ́wọ́. How are you? Kárí. Ẹgbẹ́ ẹ̀ ọkùnrin kọ́. Àmín. Ọlọ́run máa fi sọ̀rọ̀ sẹ́yìn á máa dá. Wọ́n á gbọ́ tán lẹ̀ tó fẹ́ máa lo àwọn oògùn kan. Bẹ́ẹ̀ ni wọ́n kọ àwọn oògùn fún mi lọ́sibítù. Wọ́n kọ àwọn oògùn fún yín. Dókítà yẹn sọ fún mi yí pé mi ní rẹ́sù o kọ́lọ́mọ́jẹ̀ fi rẹ́sù mọ́ o pé àwọn oògùn táwọn kọ fún mi kí n rà wọ́n kí n lè wá lò wọ́n pé màá lè máa tọ́ ìtọ̀ yẹn dànù omi yẹn kò ní lè tún lè ráyè ìdúró sí mi lára mọ́. Àwọn oògùn yẹn tó bí èlò. Àwọn oògùn yẹn ńgbà tí ọmọ mi lọ bá mi ra oògùn yẹn gbogbo oògùn tó lọ gbé lọ mú kíni wá gbé bá ẹ sọ. gbogbo oògùn tó rà is 35,000. Ó tán. Bẹ́ẹ̀ni. Gbogbo oògùn tẹ́ mọ̀ lò ní 35,000 ó tán. Bẹ́ẹ̀ni. Ẹ nílò oògùn mímọ́ lẹ́yìn oògùn 35,000. Mi ì lóògùn mímọ́ lẹ́yìn oògùn 35,000. Tóògùn 35,000 yẹn máa tán kọ́ kò ní ìpẹ́ rà mí mọ́. Tó bá ti tán màá tún rà mí. Wọ́n ní pé màá lò lọ ní nísìnyí ìgbà tí mo lọ fún kílíníìkì ní usage wọ́n sọ fún mi ní usage yìí pé lẹ́yìn oṣù mẹ́ta mo lọ ní oṣù tó kọjá on the 4th ni mo lọ wọ́n wáyé pé lẹ́yìn oṣù mẹ́ta pé kí n tún wá pé tí n bá ti wá pé àwọn máa test mi nù eléyìí tó bá tún yẹ nínú àwọn oògùn yẹn pé tí mi nílò mọ̀ àwọn ó sọ. Bẹ̀tọ́ ògùn 35,000 yẹn bá tán ẹ rà mí. Tó bá tán màá tún rà mí. Bí ọ̀sán mélòó lè fi lò ògùn 35,000 bí ọ̀sán mélòó lè fi máa lò. 10 ló wà nínú mi. 10 lò fọ́jọ́ mẹ́wàá. Ìkan. Ẹ sá lò fọ́jọ́ mélòó torí time. Ìkan wà tẹ́ pé 10 méjì ni 20 ìkan wà tẹ́ pé 30 ni. Ẹ wàá lò fọ́jọ́ mélòó gbogbo ẹ̀. Màá lò mí fòṣù kan màá lò mí fún 20 days. Káà sọ pé ògùn 35,000 máa last fún oṣù kan. Bẹ́ẹ̀. Ẹ ṣúọ̀. Bẹ́ẹ̀. Ògùn 35,000 máa last fún oṣù kan. Èmi máa lò fòṣù kan èmi máa lò fún 20 days. Ìtọ́ ń sọ ní pé tó bá ra ògùn yẹn oríṣiríṣi kan ó jẹ́ oríṣi bíi mẹ́ta ò mẹ́rin. Bẹ́ẹ̀ ògùn bẹ́ẹ̀ wọ́n wá lò fóṣù kan ṣá. Àwọn á lò fóṣù kan àwọn kan wà lò fún 20 days. Láàárín oṣù kan yẹn náà ni. Àárín oṣù kan wọ́n á ṣáà máa lò fún. Wọ́n á ṣáà máa lò fóṣù kọ̀ọ̀kan which is ògùn 35,000. So Olúwa yóò ràn wá lọ́wọ́ ẹ ṣí ìwẹ̀ yìí yẹn wá ojú òní tí
àánú máa dìde fún yín àmín. ẹ̀yin tí ẹ bá lè bá mi ra oògùn fún wọn obìnrin ẹ̀dá obìnrin